Ní ọjọ́ tòní, mo fẹ́ sọ̀rọ̀ nípa bí àwa tá jẹ́ dúdú, àwa Africans, unconsciously bá ṣe máa ń live in denial. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní, mo fẹ́ sọ̀rọ̀ nípa bí àwa tá jẹ́ dúdú, àwa Africans, unconsciously bá ṣe máa ń live in denial. Tí ẹ bá wo ìgbé ayé wa, ẹ rí pé most wa ni à go through trauma tí èyí tó dẹ̀ jẹ́ pé a mọ̀, be it mental issue, psychological issue. Almost a lot of us, we are one way or the other, we are going through trauma. Kí ló mú mi sọ èyí ni wípé a lot of cases ni mo ti come across lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ fún àwọn tó wà Nàìjíríà tó fẹ́ travel wá abroad. Àwọn tó ń bá wọn ṣe tí wọ́n sọra wọn di mini god, tó jẹ́ pé nǹkan máa rò pé kí ló dé báyìí torí Ọlọ́run. Why tí a fi capitalize lórí misfortune àbí kìíní táwọn colonialist yìí wá ṣe fún wa. Àwa tá wà ní bí ìlú òyìnbó náà, tí ẹ bá rí bí a ṣe ń treat ara wa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi máa ń rò wípé we are wicked. Bí a kílódé máa ń bínú tí bá come across àwọn cases yìí. It took me a while láti realize pé unconsciously we are living in denial and we are going through trauma. Àwọn tó ń hùwà yìí náà, one way or the other, wọn ò mọ̀. It takes ẹni tó lọ́n bá fẹ́ ṣàánú fún láti lè ní selfless thinking, láti lè realize, láti èèyàn mélòó ló fẹ́ realize pé okay, nǹkan ń ṣe mí. Bí àwọn Yorùbá ṣe máa ń wí, ọníjọ́ tí wèrè bá mọ̀ pé òun nǹkan ń ṣe òun, jọ́ ló ti gbà tú sílẹ̀. Ọmọ ṣe sọ pé unconsciously we are all living in denial. Kéde yìí ṣe gbogbo wa. Nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni, nílùú òyìnbó tá wà yìí, àárí àwọn Indians, kí n fi Canada ṣe example ní Toronto, ibi àdúgbò kan wà tó ń pè ní Brampton, àdúgbò kan wà tó ń pè ní Scarborough. Àwọn Indians ló dominate gbogbo ẹ̀. Àwọn Chinese wà tó dominate. Àwọn Jew, bí gbogbo wọn bí ẹ̀yà l'Amẹ́ríkà, ibi tó wọn Mexico, bí gbogbo wọn ìran bó ṣe àwọn Latino. Ní Canada, àwọn Jamaicans, àwọn Guyanans, gbogbo wọn ní ẹ̀yà bẹ́ẹ̀ yẹn, ibi tó oníkálukú dominate territory wọn àbí pé èèyàn tí wọ́n ní. Rí wọn, gbogbo àdúgbò kan máa wà tó jẹ́ pé àwọn Indians ló máa ra gbogbo ẹ̀ lọ. Tẹ́yìn wọn bá sì ń dé, wọ́n máa fixing ọmọ wọn ṣáá ní ìdá document, ìdá kìíní. L'Africa, àwa tá jẹ́ Africa, precisely Nigeria, àbáwọ̀ ẹ̀yà Yorùbá. Àwọn meeting tó bá ń ṣe pé Yorùbá thing àbí any organization tó bá jẹ́ Africa, rí ó máa padà di competition, rivalry. So mo wá realize pé I need láti go through some therapy. Nítorí tí a bá bẹ̀rẹ̀ sí advice ara wa báyìí sí, ẹni tó ń go through trauma bí a marital issue, tó yẹ kó bí a bó ṣe rí àwọn parents ẹ̀ grow, tí kò heal kó tó bọ́ sínú marriage, máa frustrate ẹni tó bá fẹ́, yálà ọkùnrin àbóbìnrin, tó dẹ̀ yẹ pé òun là ń go through every day in almost all in our marriages. Òun náà ló ṣẹlẹ̀. Àwọn government wa tí wọ́n align pẹ̀lú àwọn òyìnbó yìí, wọ́n ti damage mind wa, wọ́n ti damage brain wa. Fún gbogbo ẹni tó bá ní oore ọ̀fẹ́ láti wà liberated, tá bá encounter àwọn ìwà yìí, tá bá rí àwọn èèyàn tó ń ṣe, ẹ jẹ́ ká béèrè fún perseverance, ìgbàmọ́ra, láti lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀.
but ó máa ń difficult fún ẹni tí kò wà liberated, tí ò ní liberated mind láti bá sọ̀rọ̀, torí kò ní mọ̀ pé nǹkan ṣe òun. This person could be a professor. Ibi tó máa ń worse sí ni, it could be a big man, like they are big people, they are educated, not like tàbá sọ pé èèyàn ní unconsciously èèyàn wà ní. These are professionals. Kò ń ṣe pé bí ẹni tí ò kàwé. Báwo la ṣe máa sọ bí ẹni tó hold PhD àti ẹni tí kéèyàn wá ẹni tó dẹ̀ parí primary school kó máa sọ fún pé ẹni tó kó máa sọ fún ẹni tó ní PhD pé sir àbí ma unconsciously ẹ wà kíní ṣe mọ̀, but ẹ bá rí bí response àwọn èèyàn báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé lóòótọ́ oníkálukú. Kí ni ọ̀rọ̀ ìyànjú mi fún wa ni wípé individual wa ọ̀rọ̀ ìwé kọ́ lélẹ̀ láti liberate mind èèyàn, kò ń ṣe pé èèyàn kàwé, torí ìwé tá à ń kà láfíríkà tó gbé wá fún wa kí la fi ń ṣe, kí la ti fi ṣe. A construct ìlú wa, a lè build ìlú wa, a lè ṣe anything. So ọ̀rọ̀ kíni, so we just have to have a selfless mind. Èyàn á ní láti understand pé things are not right. Mo fẹ́ báyàn sọ̀rọ̀, mo contact consultant immigration, mi kàn write ẹ̀ lórí kí ló ń pè Instagram bla 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 bla. A máa ní láti book appointment. Kí irú èèyàn bẹ́ẹ̀ máa charge mi ni pé kóhun tiẹ̀ tó lè book appointment kémi send $400. Ṣé irú ẹni yẹn máa wà tó bá ní orí ọ̀fẹ́, kò ń ṣe imperialist, tó bá ní orí ọ̀fẹ́ láti mọ ohun òyìnbó ìpè kọ́ ni pé kí Áfíríkà dàbí kí ìlú ẹ̀ dá, ṣé ẹ rò pé ó máa ready pé kí ìlú òun dá? Nítorí ó fẹ́ book gbà tó charge yàn ní $400 kó fẹ́ hold bí i 30-minute section $400 láti combine sọ̀rọ̀. Kò ń ṣe pé fẹ́ fún mi solution nǹkan tí mò ń wá o, kò ń ṣe pé òmò nǹkan tí mò ń wá o, kò ń ṣe pé bóyá ìwọ ló wà in charge o. To talk someone for 1 hour, for 30 minutes, for 10 minutes, they charge $400. And èló nìyẹn ní náírà pé kákọjọ sọ̀rọ̀, kákan búùkù pé kájọ, kódà kó jẹ́ pé wo ló ní gbogbo degree ayé. Kò ń sọ̀rọ̀ pé bí a business, pé bí a company, bí ó fẹ́ à ń sọ̀rọ̀ immigration, ó ní ìdí láti an African to Africa. Tá bá ń ṣe lè ẹ̀ẹ́dẹ̀ẹ́dì gbogbo àwọn ẹni yìí. These are professionals. These are people who can talk. These are the people who don't know. I was like, hey, we love Africa for kinikan. A ní láti liberate mind wa. A ní láti understand pé nǹkan ṣe wá as a people. Èyí ò ń ṣe pé bí tá bá gbà pé nǹkan ṣe wá bí a ní mental issue. But on the other hand, nǹkan ṣe wá. Nígbà tí mo fẹ́ ṣe driving school, tí mo láti lọ fún driving school, okay, mo wá need láti get àwọn èèyàn tí ó máa kọ́kọ́ drive mi kó tó di pé mi máa lọ sí ìjọ láti lè book driving láti lọ sí kíní. Mo rí àwọn Asia, mo rí àwọn Chinese, mo rí àwọn gbogbo àwọn Chinese, Indian, wọ́n pọ̀. Okay, a lè sọ pé a fẹ́ raise ìlú wa, bá fẹ́ ape, which is, that has always been my what should I call it? Is it my philosophy or any nǹkan bá fẹ́ ṣe, unless tí Africa ò bá sí níbẹ̀, I will not participate, I will not patronize. That's any other race. Tó bá yẹ pé Africa wà ńbẹ̀, tí Nigeria bá wà ńbẹ̀, Yorùbá bá wà ńbẹ̀, the first person tí máa kọ́kọ́ tí máa prioritize. Kó tó di pé kò ní pé mi ò ní patronize ẹnu mi, but Africa bá wà ńbẹ̀, that will be my first priority. Lè sọ wípé a fẹ́ kí ìlú wa dá. It can be like chameleon. Most wa tá bá sọ pé nǹkan tí dúdú ń ṣe, tí funfun ṣe, tí ẹ̀tọ́ àwọn Àràbò ń ṣe, àwa fúnra wo ní believe nínú ara wa. Ó sọ fún ẹni, mo dẹ̀ sọ reason mi fún pé wo àwọn èèyàn báyìí mo ti rí, ìwọ náà wò wọ́n. Don't go in terms of qualification, I've been in terms of any, but èmi o, ibikíbi tí bá ti rí dúdú all over the world.
That's the only thing. Not because for anything. Because aliens will wá jẹ́ kí ìlú wa kí ìfẹ́ kí gbogbo nǹkan yẹn wá ṣẹlẹ̀. Wọ́n kọ́ ló máa wá àwa ara wa inú la máa ṣe fúnra wa. But what? He fucked up. He fucked up. But tó bá tún di lọ́la ńkọ́, tó bá tún fẹ́ ṣe anything, dúdú comes first. I prioritize. Because wọ́n ṣe pé mo ṣe fún ẹnìyẹn. Òun mi sọ pé a ní láti lọ reorientate mind wa. A ní láti go to therapy. Because ẹni tó fẹ́ live life yẹn kó máa expect disappointment. Torí ẹni ó yé mi but kò yé òun. Torí most àwọn èèyàn tó bá fídíò padà wọn sọ àṣẹ bí nǹkan táwọn náà kì í fẹ́ ṣe ní ẹṣẹ́ tán ó lọ kówó fún ó padà disappoint ẹ. Lóòótọ́ ó dùn mí. Lóòótọ́ I was so disappointed. But mo understand pé okay kò yé ni. Unfortunately ẹni tó padà call me tí mo padà fi lọ get Lancet a Filipino woman mo padà lò. But that is mo tún search for another black mi ò rí mo search for another Nigeria. Yorùbá lẹni tí mo meet but he fucked up. So mo máa rọ̀ wá a lè máa sọ yìí pé a fẹ́ kí ìlú wa dà kó máa ní role táwa náà ń play. But majorly a ní láti kọ́kọ́ understand, a ní láti kọ́kọ́ gbà pé nǹkan ṣe wá. Téèyàn ò bá ti gba kìíní yẹn, kéèyàn máa wo pé báwo mo ṣe fẹ́ heal ọgbẹ́ ọkàn yìí wounds àfi tá bá fẹ́ tàn ra wa ni. Àwọn òyìnbó ni o, àwọn leader wa ni, wọ́n ti jẹ́ kí wọ́n ti fọ́kọ̀ ọ́ ti finger brain wa. Wọ́n ti tọwọ́ bọ brain almost everybody. The so-called àwọn tó jẹ́ leader wa. Àwọn náà nǹkan tó wọn náà dẹ̀ inherit ni. Ọlọ́run la máa pè ká dẹ̀ máa gbìyànjú láti máa try kí náà nǹkan tá a lè ṣe. That is enough of critics. Enough pé torí mi kọ́ tí mi ṣe ka pé gbogbo wa nídìí ẹ̀ nìyẹn. Tá bá fẹ́ ṣe nǹkan ìtàn wọn Arab, àwọn Chinese, ìtàn wọn Indian, ìtàn wọn Dubai, it says that nígbà tó fẹ́ kí ìlú wọn dá gbogbo wa agree pé yes nǹkan ṣe wá. What's the way forward? Wọ́n dẹ̀ come as one. Láti má jẹ́ kí ọ̀rọ̀ yìí gùn jù, ẹ jẹ́ ká mọ̀ pé one way or the other àwọn ìlú wa tí ò dá yálà ní Nàìjíríà àbí àwa tá wà níbí gbogbo wa ní akọ́ṣẹ́ and gbogbo wa náà ní àjọ fẹ́ tún ṣe. Kọ́níkálukú wa máa ṣe part tiẹ̀. Part tiẹ̀ mi lèmi ti sọ pé ohunkóhun tí bá fẹ́ ṣe láyè tí èèyàn dúdú bá wà ńbẹ̀, tí Áfíríkà bá wà ńbẹ̀, tí Nàìjíríà bá wà ńbẹ̀, tí Yorùbá bá wà ńbẹ̀, ṣẹ́rí mi ṣe ń túbọ̀. In fact láti bí ìlú mi gangan tí mo ti jẹ́ nílẹ̀ Yorùbá tí n bá rí I will prioritize go to Yorùbá, go to ìlú Nàìjíríà, go to Africa. Ilé èèyàn ṣe pé èèyàn wà bias bọ́lọ́hun ṣe dá ni fún tí ìlú bá fẹ́ dá táyé bá gbogbo àwọn ìlú tó dá. This is a normal thing. Ẹ jẹ́ ká nífẹ̀ẹ́, ẹ jẹ́ ká prioritize ẹ̀. Tí kò bá wá sí ìyẹn mọ́ ní ká wá nàgà láti wo tẹlómi. Ìyẹn ni pé kò ṣe pé a sọ pé àwọn tó kù dá but nínífẹ̀ẹ́ ẹ̀yà ẹbí èèyàn lára nǹkan tọ́lọ́run ní ká wá ṣe ni. Èyí ni ọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n wá sọ fún ẹ̀yin olùgbọ́ mi lénìí. Bí mi ṣe máa ń sọ ẹ jọ̀ọ́ follow mi lórí social media handle mi Ìjẹ́ Ọmọlúàbí lórí Facebook, TikTok, Instagram àti YouTube. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ ṣé.